èèyàn kan wà nílé tí mò ń gbé yẹn ó láìkì Òbé gan ó láìkì Sunny Adé so láti nǹkan bíi 3 òru ni bàbá yẹn a ti máa play orin yẹn ni bàbá yẹn ti máa ń play àwọn orin yẹn ó wá súnmọ́ ṣe mọ̀ pé room and parlour kan máa wà bẹ́ẹ̀ ni tẹ́ pé ilẹ̀kùn máa já síra wọn tó máa ń kọ́lẹ̀kùn tó máa já síra wọn so tí bá ti wá ń gbọ́ sáǹdì yẹn látojú oorun ẹ máa kọ́ gbọ́ ilé ayé fúngbà díẹ̀ ni o ọmọ aráyé ẹ ṣeré o. so ti yé yan orin bàbá Òbé yẹn orin yẹn ló máa jí èmi sílẹ̀ ló máa trigger yín. mo máa látojú oorun ni mo ti máa ń gbọ́ mo dẹ̀ like orin gan even gan àpà ijó ni mò ń jó jù nígbà tí mo ń sọ yìí. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. àwọn tèmi rí láṣíwájú nígbà yẹn wọ́n pọ̀ ẹ̀mẹ́ mention díẹ̀ nínú wọ́n pọ̀ ní Abẹ́òkúta wa ta wà yìí bẹ́ẹ̀ni tí mo rí láṣíwájú bẹ́ẹ̀ni nígbà yẹn tí mo ti ń gbóhùn wọn Alhaji Dr. Shefiu Alao aṣíwájú apila Òpómúléró bẹ́ẹ̀ni Shefiu Alao lẹ́nu ọlọ́run mi yàn gbogbo wa ti gbà fún ìwọ wa ń kó ga sókè oníwọ́ onígbà fún ẹ jẹ́ bóníire ọ̀ kíre ẹ lè bọ́ ẹ rí rẹ́ra ẹ sílẹ̀ ẹ̀kọ́ lọ́hùn lè gbé ẹ ga Alhaji Alao lẹ́ni ọlọ́run mi hàn gbogbo wa ti gbà fún ìwọ wa ń kó ga sókè oníwọ́ onígbà fún o ó jẹ́ bóníire ọ̀ kíre ẹ lè wá ẹ rí rẹ́ra ẹ nílẹ̀ ẹ̀kọ́ lọ́hùn lè gbé ẹ ga. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ṣe rí ilé ayé ta wà yìí náà wà àwọn kan máa wà wọ́n máa deny ọ̀gá wọn aṣíwájú wọn ọmọlẹ́yìn náà ó ṣeé ṣe kó wá ọmọlẹ́yìn dẹ̀ ni wọ́n jẹ́ pẹ̀lú sẹ́ni yẹn bọ̀ tó bá ti ń pè ń bì kan wọ́n máa bọ̀ àwọn ò ní ṣe bẹ́ẹ̀ àwọn tí mo rí wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ tí mi dẹ̀ lè dárúkọ alájí mi kan náà wà ní Òkèbodè Òkèbodè níyànà Òkèbodè ní Ṣàpọ̀n Ṣàwúrà aṣíwájú mi ni wọ́n tó ní mo gbérin lẹ́yìn wọn wọ́n ti dà fáǹsìn wọ́n ti dà fá báyìí alájí mi kan náà wà kọ́ ló ń bá mi forí jì wọ́n àmín mú fún Karachi alájí mi kan náà tún sì wà Ọlọ́ládé Múmúnì Àkànmú Sunshine ní Ìtàmọ́rìn àwọn aṣíwájú mi tí mo bá ní gbogbo gbà yẹn tó ti ń kọrin nìyẹn tó tẹ̀ recognize yín dáadáa ọ̀tá àwọn tó kù lẹ́yìn yẹn tí tó tún wá jẹ́ ọ̀ṣọ́rọ́ tó àjọ ń kọrin tó tún ń kọrin sìn mi tí mọ̀ wọ́n gbà yẹn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn tí mo rí tí mo kàn lè sọ bíyá bíi méjì tàbí kan nínú ẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ pé 2013 tí mo sọ yìí ó ti lọ fà ó jìnnà bí ọdún ọdún méjìlá bá ní kọ́ni. gbogbo yẹn la máa ń a ṣì ń ṣe CD even gan mo ṣe a ṣì ní gbogbo ìgbà tí mò ń sọ yìí gan a ṣì ń play àwọn kẹsẹ̀tì yẹn gan gbà yẹn. kẹsẹ̀tì a máa ń fọwọ́ yíra yẹn. bẹ́ẹ̀ ni sà àwọn wá ń pẹ ẹgbẹ́ kan ní àwọn ẹgbẹ́ man. ẹgbẹ́ man Fuji Music Advertisement Association of Nigeria man àwọn ẹgbẹ́ man yẹn sì wà ń gbà yẹn tí wọ́n máa ń bá wa ta kẹsẹ̀tì bọ̀ bí nígbà tá a ti ń bọ́ sí 2014 15 16 ṣe mọ̀ ojú ńlá sí gbogbo nǹkan ayé kọ̀ǹpútà ṣó ti yé yín àbá mi so gbogbo nǹkan yẹn ń die down kò sí promoter mọ́ àwọn tó ti ṣe promoter yẹn síwájú sẹ́yìn tó ti rí nǹkan tó fẹ́ rí níbẹ̀ wọ́n ti jẹ́ kò sí ẹni tó dẹ̀ fẹ́ gbé olórin tó ṣẹ̀ṣẹ̀. láyé ìgbà yẹn ni promoter kan ló máa ń jẹ́ olórin jù ló máa ń jèrè olórin. bẹ́ẹ̀ni rẹ́kọ̀dì tí mo ṣe lọ́dún yẹn lọ́hùn-ún sà ṣe rí ká máa ṣàánú ó dáa. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. bá ti wálé ayé pa máa rí ṣóun dẹ̀ la máa rí. bẹ́ẹ̀ni o. ẹni máa lówó ní tomorrow o ó lè máa mọ́ láti ní. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tó bá di ní tomorrow o tó bá di ní tomorrow o onítọ̀hún yẹn máa lówó ìyẹn dẹ̀ ní kádàrá ẹ̀dá o. kádàrá. ìyẹn dẹ̀ ní kádàrá ẹ̀dá kò dẹ̀ ní lọ́la iṣẹ́ foundation ni mo ṣe fẹ́nu sọ̀rọ̀ rere sí ra mi.
ìwọ gan fẹnu sọ̀rọ̀ rere síra ẹ. Olúwa. àwọn ọmọọgbà tí máa láìka ń bọ̀ àwọn máa fẹnu sọ̀rọ̀ rere síra ẹ. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. King Sulaimon Alhaji ọmọ olówó dúró wọn dá mi mọ̀ dáadáa wọn dá fá mi mọ̀ dáadáa wọn mọ̀ mi dúdúdújú àtijọ́ ṣeré láìmọye ìgbà London Amẹ́ríkà ló dẹ̀ kú. lágbára Ọlọ́run láìpẹ́ yìí ló máa bọ́ sí ní láìpẹ́ ọ̀gá mi Gbénga Àdìsá torí pé àwọn àgbàlagbà máa ń pòwe kan wọn á ní tó bá ti dé báyàn èèyàn gbọ́dọ̀ yẹrí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ní àsìkò tá a wà yìí nǹkan ẹ ti get Adéyanjú yẹn Adéyanjú lówó ipe but ṣé ẹ mọ̀ pé kò sí iṣẹ́ téèyàn máa ṣe tàbí ọmọọṣẹ́ téèyàn máa ní tàbí ọmọ ẹ̀yìn téèyàn máa ní tí a ní róní gbéraga nínú wọn ìjẹ́ bẹ́ẹ̀ ṣe wá ilé iṣẹ́ àwọn tẹ́ ẹjọ́ ẹ pé junior colleagues yìí ṣé àwọn onígbéraga wọn ò ṣe gbéraga sẹ́kọ̀ọ́ máa wò pé Gbénga Àdìsá kíníkan ṣé kò sí rẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. àwọn kan dẹ̀ máa wà tó bá ti wò pé àwọn tí tó tán o àwọn tí wọ́n ti ń gbọ́ àwọn á máa fi ẹni tí wọ́n bá ní ìdí nǹkan yẹn á máa fi pa wọlé tí wọ́n bá tún wá interview wọn bì kan pé àwọn olẹ́jọ́ wà nísìnyí tẹ́ bá béèrè lọ́wọ́ mi pé àwọn olàjọ ń rè ń sìn tájọ wà tájọ ṣe kínní èmi máa dárúkọ gbogbo wọn tó tún jẹ́ tí àjọ jẹ́ ẹgbẹ́ ṣe mọ̀ pé ẹgbẹ́ ẹyẹ ni ẹyẹ máa ń wọ́tọ̀ mo ṣe wà yìí sìn mi fi ra mi wé lẹ́fù Alhaji Pasuma wọ́n jù mí lọ ní gbogbo nǹkan 1993 lọ́kọ́ ṣe first record wọn Thunder finikan recognition mi ti lálà pé mo ti ń kọrin o mi ti lálà mi ti bọ́jẹ́tì rẹ́kọ̀dù mọ́ ayé mi tí ní lọ́kàn rárá mi mọ̀ pé mo ṣá mọ̀ pé iṣẹ́ fújì tí mo ṣe yìí ṣá èmi náà máa ṣe lówó mo máa wà pa but mi ti lálà pé bóyá mo fẹ́ ṣe rẹ́kọ̀dù tó dẹ̀ ti ṣe tó ti ń ṣe ẹ wo nǹkan tó dà lónìí tó ti di dáadáa kọ́lọ́n máa rẹ̀ wọ́n nílẹ̀. àmín. àbí Alhaji Sefiu ni tí wọ́n ti ń ṣe rẹ́kọ̀dù kó tó di pa àwọn Paso gan ṣe àbí Alhaji King Sulaimon Alao àbí Alhaji Òṣùpá ẹ mọ̀ gbà tó ti ń ṣe rẹ́kọ̀dù bọ̀ kí mo wá fẹ́ fira mi wé wọn. tàbí kọ́kọ́ kí n pẹ̀lú ọ̀yà. but ṣé wàá mọ̀ pé àwọn tá a jọ jẹ́ sàwáwù báyìí làwọn jọ wà báyìí tí ọlọ́run dẹ̀ tọ́lọ́run ti ṣàánú àwọn náà tó ti ń gbarinṣẹ́ bíi 500,000 fáwọn náà tó ti ń tò bíi Paso àwọn ti wá dìgbé bóyá àwọn ni champion báyìí. ṣùgbọ́n èmi ọlọ́run dá mi léèyàn kan mo ní tẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn lọ́lọ́run fún mi tèmi tó mi bí tó bá ti pè mí sí mi ń débẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. wọ́n bá kọ́ ọlọ́pàá dé láti bára pé ọ̀tá ẹni tí wọ́n nà ní ọ̀tá ẹni tí wọ́n nà lọ ojú agbo mi ní ìjọ sátidé o ọ̀tá ẹ̀ ti kú o. mo bá ní èmi ò mẹ́ni tọ́nà ní ojú agbo mi ò tọ́ta ẹ̀ kú o tọ́ni ọ́nà ẹni tí mo ní wọ́n ń yọwọ́ mọ́ mi lápò mo ní ṣé òun ni nǹkan tó ṣe nìyẹn ó wá ń yọwọ́ mọ́ mi lápò ní èmi ò dẹ̀ wá mọ̀ rí èmi kọ́ ni mo nà ṣé wọ́n sọ pé èmi ni mo nà ni àwọn yẹn náà ní mi kọ́ pé bọ̀tí èmi ní ìjà mi làwọn bọ́ìsì yẹn ń gbé mo ní ìjà mi kọ́ ló ń gbé nǹkan tó ṣe ni ó jẹ gba ẹ o so èmi ṣàkọ́kọ́ dá padà pé èèyàn ò ní kú sí mi lọ́rùn èèyàn ò ní kú sí yàn lọ́rùn n bá rántí orin kan tí mo kọ lọ́dún yẹn pé ẹ̀mí èèyàn ní tọwọ́ mi bọ́ Bọ́lájí Gbèǹgù tèmi náà ní tọwọ́ ẹnì kankan bọ́ gbogbo apanijayé tó kí ẹ jọra o ọjọ́ táwọn pàdé lọ́dọ̀ Satia tí ò ní sagbára fọ ọmọ ẹnì kankan mọ́. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.